Ìbílẹ̀ Yorùbá TV láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni mo ti ń kí káàbọ̀. Ẹ kú ọjọ́ méjì, ẹ sì kú ọjọ́ mẹ́ta torí pé tá a bá ti rí ẹni tó ọjọ́ mélòó kan, ẹ kú àti náà òun náà ni à ń kí ara wa. Ẹ má bínú pé ó tó ọjọ́ mélòó kan, ohun tó fà á ni pé mo ń ṣe ìdánwò àṣekágbá ní ilé ìwé mi, òun ni ó fà á. Kí Ọlọ́run bá Elédùmarè kó jẹ́ kí n gbọ́ èsì ayọ̀. Mo ti délé láti mú fọ́nrán fídíò wá fún yín lónìí, àmọ́ kó tó di pé ẹ gbádùn fọ́nrán fídíò èyí tí mo mú wá fún ìgbádùn yín lónìí, ẹ jẹ́ kí a ka àwọn ìwé ìròyìn èyí tó jà lórílẹ̀-èdè wa Nàìjíríà sí ní etí. Ìwé ìròyìn tí ọwọ́ mi bà òun náà ló sọ pé ó mà tún ti ṣẹlẹ̀, ẹ gbọ́ kí nìkan tó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn agbébọn jí èèyàn mẹ́ta gbé ní ìlú Ọ̀ṣun ni wọ́n bá ń béèrè mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà. Àwọn arìnrìn-àjò mẹ́ta la gbọ́ pé àwọn agbébọn jí gbé lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Ọ̀ṣun lójú ọ̀nà Ifẹ̀ sí Iléṣà. Ọ̀kan lára àwọn arìnrìn-àjò náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Usman ni wọ́n pè ní àbúrò Sẹ́ríkì Haúsá ti ìlú Ìyèrì ní ìjọba ìbílẹ̀ Ìwó ní ìlú Iléṣà nígbà tí wọn kò tíì mọ àwọn méjì tó kù. A gbọ́ pé inú igbó kìjikìji kan ní ìlú Ọ̀ṣun ni wọ́n kó wọn lọ ní kété tí wọ́n dá mọ́tò wọn dúró. Gbogbo ìgbìyànjú àwọn ọlọ́dẹ láti rí wọn gbà sílẹ̀ ni kò tíì so èso rere kan. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Sẹ́ríkì Fúlàní Ìyèrì Haruna Tanko sọ pé lóòótọ́ ni wọ́n jí àbúrò òun àtàwọn méjì míì gbé. Ó ní ẹnìkan lára àwọn ajínigbé náà ti pe òun lórí fóònù, wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà, ìyẹn 50 million naira. Ó ní àwọn kò tíì rí owó náà kó jọ, bẹ́ẹ̀ ni àwọn ajínigbé kò tíì tú àbúrò òun àtàwọn yòókù sílẹ̀, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣùn, ìyẹn SP Yẹ́misí Ọ̀pálọlá sọ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí lọ́jọ́ Ẹtì tó kọjá, bẹ́ẹ̀ ni àwọn ṣiṣẹ́ lọ́wọ́ láti gba àwọn arìnrìn-àjò náà sílẹ̀ kí ọwọ́ sì tẹ àwọn ajínigbé náà. Kí Ọlọ́run bá mi kó bá wa lórílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé wọ́n jínigbé lónìí, wọ́n jínigbé lọ́la, ó ti wá di nǹkan èyí tí ó jẹ́ pé apá ìjọba gan ká ìjọba náà dẹ̀ ṣetán láti gbé ìgbésẹ̀ lórí àwọn ìwà láabi. Ẹ jẹ́ kí n wo ìròyìn tí ọwọ́ mi bà, mo ń bọ̀ mi dìde. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tí ó bá mi lọ́wọ́ òun náà ló jẹ́ ìròyìn kàyéfì, torí pé kí a ti gbọ́ wípé àwọn ọlọ́pàá ti mú Ṣúkúrà lẹ́yìn tó pa ọmọ oṣù kan tó bí, ó sì wá ju òkú ẹ̀ sí inú odò Ògùn ní ìlú Abẹ́òkúta. Nìkan bíi aago 8:30 alẹ́ Sátidé ọjọ́ 17 oṣù kẹta ọdún yìí làwọn ọlọ́pàá tó ń ṣọ́ agbègbè Ẹnugádà ní ìlú Abẹ́òkúta rí obìnrin kan tó ń ju nǹkan kan sí inú odò Ògùn. Ó ti ju kinní ọ̀hún sódò tán kò kúrò níbẹ̀. Ìṣesí rẹ̀ ló fu àwọn ọlọ́pàá náà lára tí wọ́n fi lọ bá ní ibi tí ó dúró sí. XP Baba Hamzat àtàwọn ikọ̀ ọlọ́pàá yòókù fọ̀rọ̀ wá obìnrin yìí lẹ́nu wò. Ó sì jẹ́wọ́ fún wọn pé ọmọ ìkókó tóun bí lóṣù tó kọjá lòun wá sọ òkú ẹ̀ sí inú odò Ògùn nítorí ẹni tó fún òun lóyún ọmọ náà kò gbà á, bẹ́ẹ̀ ni kò fẹ́ òun gẹ́gẹ́ bí aya. Ọ̀rọ̀ rí aládùúgbò. Ṣúkúrà ṣàlàyé fáwọn ọlọ́pàá pé fúnra òun lòun pa ọmọ ìkókó náà nígbà tó ń ro gbogbo ẹ̀pọ̀ tí òun kò rí rò lòun ṣe pa, tóun sì wá ju òkú ẹ̀ sí omi ní alẹ́. Ó fi kún àlàyé pé agboolé Alákòyè ní Igbóọrà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun ti wá. Ó ní ìgbà tí kò sí agbára fún òun láti tọ́jú ọmọ keje tóun bí yìí lòun ṣe pa, tóun sì wá ju òkú ẹ̀ sódò Ògùn ní ìlú Abẹ́òkúta. Ìwádìí àwọn ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ṣúkúrà bí àwọn ọmọ mẹ́fà tó kọ́kọ́ bí fún, kò sì sí nílé ẹnikẹ́ni nínú wọn gẹ́gẹ́ bí ìyàwó. Ẹnìkan tí wọ́n pe orúkọ ẹ̀ ní Akeem ni wọ́n ló lóyún ọmọ tó pa yìí fún, nígbà tí ìyẹn kò sì gba oyún débi tí yóò gba ọmọ ló jẹ́ kí Ṣúkúrà sọ ara rẹ̀ di apààyàn tó pa ọmọ tó lu oyún ẹ̀ fún oṣù mẹ́sàn-án tó ń ranjú kó tó bí ọmọ náà. Ẹ̀ka àwọn apààyàn ní ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, ìyẹn CP Edward Ajogun pàṣẹ pé kí wọ́n gbé Ṣúkúrà lọ. Ó sì ti wà níbẹ̀ báyìí tó ń ṣe àlàyé ara rẹ̀. Ọ̀rọ̀ rí aládùúgbò. Kí Ọlọ́run bá mi kó ṣàánú fún wa. Mo ń bọ̀ mi dìde. Ẹ jẹ́ kí n wo ìròyìn tí ó tún kàn. Ẹ káàbọ̀ padà. Ìròyìn kàyéfì tí ọwọ́ mi bà òun náà ló sọ pé bàbá àgbàlagbà tó ń bá ọmọ ọdún 10 lò pọ̀ ní ìlú Ìlọrin sọ pé òun ló ń gbà fún òun, kì í ṣe pé òun fi ipá bá ní àjọṣepọ̀. Ọwọ́ ìṣìkún àjọ ààbò NSCDC ti ìpínlẹ̀ Kwara ti tẹ bàbá ẹni ọdún 65 kan, Samuel Darisa, tí wọ́n fẹ̀sùn kàn pé ó ń bá ọmọ ọdún 10 lájọṣepọ̀ lágbègbè Àgbàdà ní ìlú Ìlọrin. Nígbà tí wọ́n ṣàfihàn rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ní olú iléeṣẹ́ NSCDC, àfúrásì náà ní kì í ṣe pé òun fipá bá ọmọ náà sùn. Ó lóun ló máa ń gbà fún òun láti bá ní àjọṣepọ̀ àti pé kì í ṣe ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì táwọn ti ń ṣe. Ọ̀gá àjọ NSCDC ti ìpínlẹ̀ Kwara ní
ọ̀kan lára àwọn ayálégbé tí wọ́n jọ ń gbélé ló rí wọn lásìkò tí wọ́n jọ ń bá ara wọn sùn tó sì ta aládùúgbò lólobó kó tó di pé wọ́n fi páńpẹ́ ọba gbé àfúrásì náà. Alukoro iléeṣẹ́ náà Babáwálé Saheed Afọlábí ní ìwádìí ń tẹ̀síwájú. Ó ní láìpẹ́ làwọn yóò wọ́ bàbá òun lọ sí ilé ẹjọ́. Bí ọ̀rọ̀ ti bàbá tí ò lójútì bí ó ṣe rí náà ni mo ṣe kà fún yín. Mo ń bọ̀ bí mo ti dé, ẹ jẹ́ kí n wo ìròyìn tó tún kàn. Ìbílẹ̀ Yorùbá TV, láti iléeṣẹ́ wa Ìbílẹ̀ Yorùbá TV náà ni mo ti ń kí n káàbọ̀. Ẹ kú ọjọ́ méjì, ẹ sì kú ọjọ́ mẹ́ta, torí pé tá a bá ti rí ẹni tó ọjọ́ mélòó kan, ẹ kú àti náà òun náà ni à ń kí ara wa. Ẹ má bínú pé ó tó ọjọ́ mélòó kan, ohun tó fà á ni pé mo ń ṣe ìdánwò àṣekágbá ní ilé ìwé mi, òun ni ó fà á. Kí Ọlọ́run bá Elédùmarè kó jẹ́ kí n gbọ́ èsì ayọ̀. Mo ti délé láti mú fọ́nrán fídíò wá fún yín lónìí, àmọ́ kó tó di pé ẹ gbádùn fọ́nrán fídíò èyí tí mo mú wá fún ìgbádùn yín lónìí, ẹ jẹ́ kí a ka àwọn ìwé ìròyìn èyí tó jà lórílẹ̀-èdè wa Nàìjíríà sí ní etí. Ìwé ìròyìn tí ọwọ́ mi bà òun náà ló sọ pé ó mà tún ti ṣẹlẹ̀. Ẹ gbọ́ kí nìkan tó ṣẹlẹ̀. Wọ́n ní àwọn agbébọn jí èèyàn mẹ́ta gbé ní ìlú Ọ̀ṣun ni wọ́n bá ń béèrè mílíọ̀nù lọ́nà 50 náírà. Àwọn arìnrìn-àjò mẹ́ta la gbọ́ pé àwọn agbébọn jí gbé lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìlú Ọ̀ṣun lójú ọ̀nà Ifẹ̀ sí Iléṣà. Ọ̀kan lára àwọn arìnrìn-àjò náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Usman ni wọ́n pè ní àbúrò Sẹ́ríkì Haúsá ti ìlú Ìyèrì ní ìjọba ìbílẹ̀ Ìwó ní ìlú Iléṣà, nígbà tí wọn kò tíì mọ àwọn méjì tó kù. A gbọ́ pé inú igbó kìjikìji kan ní ìlú Ọ̀ṣun ni wọ́n kó wọn lọ ní kété tí wọ́n dá mọ́tò wọn dúró. Gbogbo ìgbìyànjú àwọn ọlọ́dẹ láti rí wọn gbà sílẹ̀ ni kò tíì so èso rere kan. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, Sẹ́ríkì Fúlàní Ìyèrì Haruna Tanko sọ pé lóòótọ́ ni wọ́n jí àbúrò òun àtàwọn méjì míì gbé. Ó ní ẹnìkan lára àwọn ajínigbé náà ti pe òun lórí fóònù, wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 50 náírà, ìyẹn 50 million naira. Ó ní àwọn kò tíì rí owó náà kó jọ, bẹ́ẹ̀ ni àwọn ajínigbé kò tíì tú àbúrò òun àtàwọn yòókù sílẹ̀, ṣùgbọ́n àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá lọ́ṣùn, ìyẹn SP Yẹ́misí Ọ̀pálọlá sọ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí lọ́jọ́ Ẹtì tó kọjá, bẹ́ẹ̀ ni àwọn ṣiṣẹ́ lọ́wọ́ láti gba àwọn arìnrìn-àjò náà sílẹ̀ kí ọwọ́ sì tẹ àwọn ajínigbé náà. Kí Ọlọ́run bá mi kó gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé wọ́n jínigbé lónìí, wọ́n jínigbé lọ́la, ó ti wá di nǹkan èyí tí ó jẹ́ pé apá ìjọba gan ò ká. Ìjọba náà dẹ̀ ṣetán láti gbé ìgbésẹ̀ lórí àwọn ìwà láabi. Ẹ jẹ́ kí n wo ìròyìn tí ọwọ́ mi bà, mo ń bọ̀ mi dìde. Ẹ káàbọ̀ padà. Ìròyìn tí màá fi káàdì abala ìwé ìròyìn tòní nílẹ̀, òun náà ló sọ pé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kó gbà wá o, torí pé bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń wọnú ìlú wa wá, ó léwu fún wa. Àgbáríjọ àwọn ọ̀dọ́ nílùú Ìwó, ìyẹn Ìwó Land Concerned Youth, ti ké gbàjarè pé ìlú náà ti wà nínú ewu púpọ̀ látàrí bí ọba wọn, Ọba Abdulrasheed Adéwálé Àkànbí, ṣe kéde láìpẹ́ yìí pé kí àwọn Fúlàní tí wọ́n bá nífẹ̀ẹ́ láti máa gbé inú ìlú máa bọ̀ nílùú Ìwó. Lásìkò ìpàdé àwọn oníròyìn tí wọ́n ṣe, òun náà ni ààrẹ wọn, ìyẹn Ọ̀gbẹ́ni Táíwò, ti sọ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nílò ìgbésẹ̀ ní kíákíá lórí ọ̀rọ̀ ààbò ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìlú Ìwó. Ó ṣàlàyé pé láti ọjọ́ 21 oṣù kejì ọdún yìí tí Olúwo ti kéde pé àyè wà fáwọn Fúlàní nílùú Ìwó ni onírúurú àwọn Fúlàní ti ń ya wọ inú ìlú náà, eléyìí tí ó sì ti dá ìbẹ̀rùbojo sọ́kàn àwọn aráàlú báyìí. Ọ̀gbẹ́ni Táíwò sọ pé lóòótọ́ ni àǹfààní wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí nínú ìwé òfin ilẹ̀ wa láti rìn tàbí gbé níbikíbi tí ó bá ń wọ̀. Síbẹ̀ irúfẹ́ òmìnira bíi eléyìí kò gbọdọ̀ sọ àwọn àlejò di ẹrù fún àwọn ọmọ onílùú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tíjọba kò bá tètè gbé ìgbésẹ̀ lórí bí àwọn Fúlàní ṣe ń wọnú ìlú lọ́sàn-án lóru báyìí, ọ̀rọ̀ náà yóò bẹ́yìn yọ nígbàkúgbà. Eléyìí ó sì lè dá omi àlàáfíà agbègbè náà rú. Gẹ́gẹ́ bí ó ṣe wí, gbogbo àwọn ọ̀dọ́ ìlú náà ni wọn kò ṣetán láti jẹ́ kí ohunkóhun lágídínà ìfọ̀kànbalẹ̀ tí ó ti wà nínú Ìwó láti ọjọ́ tó ti pẹ́ wá. Wọ́n ní àwọn takété sí ìpè tí Olúwo fi ránṣẹ́ sí àwọn Fúlàní tí wọ́n fojoojúmọ́ wọnú ìlú náà báyìí. Tó bí ìròyìn tòní bó ṣe lọ náà ni mo ṣe kà fún yín. Ẹ jẹ́ kí a wá lọ wo fọ́nrán fídíò èyí tí a mú wá fún ìgbádùn yín lónìí. Fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí, ó dá mi lójú pé ẹ máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kan níbẹ̀, torí pé tí a bá wò nínú ìlú orílẹ̀-èdè wa Nàìjíríà, oríṣiríṣi wàhálà ló máa ń dojúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tí ẹlòmíì tí ó máa lọ sí ilé àfáà tàbí ká sọ pé kó lọ sí
ilé babaláwo tàbí ọ̀dọ̀ pásọ̀ tí wọ́n sì máa sọ orí ìgbésẹ̀ èyí tí onítọ̀hún tí ó gbé. Pàápàá jùlọ ìgbésẹ̀ míì tí wọ́n máa ní kí ọ̀pọ̀lọpọ̀ gbé ni pé kí wọ́n lọ ta àwọn èèyàn lọ́rẹ bí àwọn oníbàárà. Àmọ́ kí ni ká ti wá sọ pé ṣé kí a wá ta oníbàárà lọ́rẹ kí wàhálà kó tó wá padà wọ inú ayé ẹ̀dá ni. Torí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n ti ní ìṣòro kan tàbí méjì tí wọn ò sì mọ ibi tí ìṣòro náà tí ó ti wá. Fọ́nrán fídíò tí a máa wò lénìí ó máa ṣe wá ní kàyéfì torí pé gbogbo wa náà ni a máa fẹ́ láti ṣe ojú àánú tí a bá rí àwọn tó kù díẹ̀ káàtó fún. Fọ́nrán fídíò yìí máa jẹ́ kí a tún tún èrò ara wa pa torí pé ó ní agbára. Gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sí wàhálà tí ó sì mọ ibi tí wàhálà náà tí ó ti wá. Ẹ jẹ́ ká fìdílé nǹkan tàbí ká fẹ̀yìn lé àga láti gbádùn fọ́nrán fídíò yìí. Torí náà fọ́nrán fídíò yìí mi ò fẹ́ kó jẹ́ pé ẹ̀yin nìkan ni ẹ máa wo. Ẹ bá mi share fún àwọn family and friends yín kí àwọn náà kí wọ́n lè rí ẹ̀kọ́ kan tàbí méjì kan nínú ẹ̀. Torí pé bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà nísìnyí, ó ti fà kí olórí ó ti di kí olórí kó di orí ẹ̀mú. Àṣẹ wá ń fúnyàn ní owó tàbí ṣàánú fún èèyàn tó wá fi ń di wàhálà débi pé irú ẹni tí à ń fún lówó gan àmọ́ ẹni tó jẹ́ bóyá lóòótọ́ ni irú ẹni bẹ́ẹ̀ ló nílò àánú tàbí ẹni tó jẹ́ pé ó ń gba nǹkan tiwa tó lọ fi ṣe jàǹbá fún àwa tí a ràn lọ́wọ́ ni. Lóòótọ́ wá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa. Mo bẹ̀ yín, mo rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe channel wa ìyẹn Ìbílẹ̀ Yorùbá TV. Ẹ bá wa subscribe tán, ẹ wá bá mi click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò èyí tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kan òjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà pẹ̀lú wa tí ẹ ò fi wá sílẹ̀ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ̀ ń bá wa wo àwọn fọ́nrán fídíò wa tí ẹ sì comment tí ẹ ń bá wa like and share. Lágbára Ọlọ́run bá mi kàn ní ṣe yín nǹkan ní ṣe èmi náà máa bá ẹ̀yin náà lèmi náà máa rí láṣẹ Olódùmarè. Thank you, God bless you, bye bye, I appreciate you. Ẹ sọ̀rọ̀ àkọ́kọ́ ẹ tẹ́ ọmọ ọdún mélòó yà? Ẹ sọ̀rọ̀ dáadáa. Mo jẹ́ ọmọ 51. 51 years. Ọmọ 51 years ní. Kí ló kọ yín? Ẹ sọ̀rọ̀. Orúkọ mi ni Simbiatu Mopelọ́lá. Simbiatu Mopelọ́lá. Ọmọ tó rí yín yẹn, ẹni tó rí yín, báwo ló ṣe jẹ́ sí yín? Òótọ́ ló ń gbé ilé ọ̀dọ̀ mi, tẹ́nàntì mi. Tẹ́nàntì yín ni. Kí wá ló dé bí ẹ ṣe pariwo lèlé lórí tó jẹ́ pé wọ́n ti fẹ́ máa nà nínú ọjà kó tó sọ pé báyìí ló ṣe rí? Ẹ sọ̀rọ̀. Ẹ ṣé, ó pè mí lálákọ̀ọ́kọ́, mo ṣẹ́jú sí i, ó tún pè mí lẹ́lẹ́kì, ìgbà tó wá di pé wọ́n á pè mí lemọ́lemọ́ kó má di pé bóyá ó máa tú mi síta ni mo ṣe pariwo lèlé lórí. Àmọ́ àṣírí tí ìfẹ́ kó tú náà ni ó wá padà tú yìí. Ó dà, ẹ jẹ́ ká wò báyìí, ó ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ ká tọrọ owó ká bèbí oníbàárà tẹ́ ẹ ṣe? Ẹ ṣe ó tó nǹkan bí ọdún 10 àbọ̀ báyìí. Ọdún 10 àbọ̀ tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ yìí. Ẹ sọ̀rọ̀, ilé mélòó lẹ ti kọ́? Ilé 4. Ilé 4? Yàtọ̀ sílé ìta mọ̀ ìyá àbò ló sì 4? Papọ̀ náà ló fi jẹ́ 4. Ló fi jẹ́ 4? Mọ́tò mélòó lẹ ń lò? Ó ní mọ́tò 3. Mọ́tò 3. Mọ́tò eléyìí tí ẹ gbé pamọ́ tẹ́ ẹ páàkì tẹ́ fi wá ń tọrọ owó nù ọjà yìí, ṣé òun ló sì 3? Òun ló sì 3. Òun ló sì 3. Ó dà, ẹ sọ̀rọ̀, àwọn ọmọọṣẹ́ tí ẹ ní tí wọ́n bá yín ṣiṣẹ́ wọ́n tó mélòó? Wọ́n á tó bí 12 báyìí, 12. Àwọn ọmọọṣẹ́ 12 ni wọ́n bá yín ṣiṣẹ́. Ọ̀nà wo làwọn ń gbà fi ṣiṣẹ́? Òmíràn ṣe bí arọ, ẹlòmíràn ṣe bí afọ́jú, àwọn míì wá ní àwọn ti skul bọ̀ owó mọ́tò àwọn òpè, àwọn èèyàn fún wọn ní owó, àwọn lè rí tí wọ́n máa lo báàgì skul yẹn. Àwọn míì wọ́n á mú fọ́tò bí aláìsàn dání, wọ́n á lẹ́nu mi bẹ ní hospital ìwé yẹn fẹ́ sọ operation fún kẹjọ kẹyẹ́pọ̀ àwọn ìwọ̀n lóríṣiríṣi báyìí wọ́n pọ̀. Bí ẹ ṣe ń ṣe lóríṣiríṣi nìyẹn. Báwo ni àwọn ṣe ń gbowó? Ṣé owó oṣù lẹ ń sọ fún wọn ni àbí báwo lẹ ṣe máa rí wọn kó láti máa ṣe irú iṣẹ́ yẹn fún yín? Ẹ sọ̀rọ̀. Ẹ ṣé, àwọn tó bá ní bùkátà tí wọ́n lọ́mọ lọ́wọ́ wọ́n ń gbowó lójúmọ́, ìmọ̀ tó bá di lóṣù náà wọ́n tún gbowó díẹ̀ bí wọ́n bá ṣe tà sí ni. Tí wọ́n bá ṣe tà sí ni, àwọn kan ń gbowó ojúmọ́, tó bá dẹ̀ tún di lóṣù wọ́n á tún gbowó díẹ̀. Bí ṣe ojú kan náà ni ẹ máa rán gbogbo wọn sí àbí báwo lẹ ṣe ń ṣe? Ẹ sọ̀rọ̀. Ìṣòro kan náà àwọn tó wà lóṣogbo wà níbẹ̀, àwọn ti Ìbàdàn
káàkiri báyẹn tó fi dé Gombe Ìbàdàn pàṣàpọ̀. wọ́n wà káàkiri. bẹ́ẹ̀ ni káàkiri. ẹ jẹ́ ń bá yín sọ̀rọ̀ báyìí ilé tó wà ní Kòròdú yìí mo gbọ́ pé òun kọ́ gangan kọ́lẹ̀ ń gbé tẹ́ bá ti wá ṣiṣẹ́ Èkó òun ni ẹ̀ ń lò síbẹ̀ ibo lẹ̀ ń gbé gangan. Ìbàdàn ni mo gbé sí. Ìbàdàn bẹ́ẹ̀ ẹ̀yin lẹ kọ́ lè ti Ìbàdàn náà. ìyẹn ni mo kọ́ ibi táwọn ọlọ́pàá mú mi wá yẹn ìyẹn ni mo kọ́. ok ẹ̀yin lẹ ilé Ìbàdàn táwọn ọlọ́pàá mú yín wá bẹ̀ ẹ̀yin lẹ kọ́ bẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀dẹ̀ ló ti lé lọ́dún mẹ́wàá tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. Ó dáa ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín báyìí at least iṣẹ́ tí èèyàn ti ń ṣe tó ti lé ní bí ọdún bíi mẹ́wàá lé díẹ̀ ṣé ìdí ẹ̀ náà lẹ ti kó gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ kó jọ yìí jọ ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà mo ti rí. ìdí ẹ̀ náà lẹ ti kó gbogbo ẹ̀ jọ. ìdí ẹ̀ mo ti kó jọ ìṣepọ̀ bóyá owó tí wọ́n gbà wá nìkan ó láwọn tí wọ́n máa ra owó lọ́wọ́ wa. àwọn tí wọ́n máa wá ra owó lọ́wọ́ yín yẹn báwo lẹ ṣe ń ṣe láàrin ara yín ẹ sọ̀rọ̀. tí a bá ẹlòmíì tó bá gba bíi 50,000 lọ́wọ́ wa ó lè fún wa ní bí 100 ẹlòmíì lè fún wa ní 80 tó àwọn owó yẹn ń lé sí ẹlòmíì bá fún wa ní abá fún 100 wọ́n fún wa ní bíi 200 àbí bíi 230. ẹ jẹ́ kó yé mi ok tí ẹ̀yin bá gba owó bára tí ẹ gbàjọ káàkiri so ẹ láwọn tí ẹ ń tà fún èló làwọn máa ń ra yìí ẹ sọ̀rọ̀. kò ní price kan bó bá ṣe wọ́n sí mi torí gbà mí kì í sọ́jà àwọn àdé ní ìdí ẹ̀ ní dandan bí bá ṣe rí sí lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n ṣe fowó lè. so tẹ bá ta owó bára fún wọn ní tẹ fún wọn 50 àwọn lè fún yín $100 àbí kẹlòmíì fún yín 150. 150 bí wọ́n ṣe ń fún wa nìyẹn. ilé ayé yìí mọ̀ lágbára o ilé ayé yìí mọ̀ ní agbára o ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báyìí tẹ bá lọ ṣiṣẹ́ káàkiri bẹ́ẹ̀ ṣe ń lọ sí tọmọ ẹ fi tí ẹni tó rí yín fi rí yín pé tẹ́nàntì òun rèé báwo lẹ ṣe mọ ń ṣe mọ́tò yín tẹ gbé mọ́tò kù ní ẹ̀ báwo lẹ ṣe ń ṣe ẹgbọ́n wò lẹ ń dá. ẹ ṣe tí mo bá fẹ́ gba owó níbi Ìkòròdú junction mo lè lọ páàkì mọ́tò mi sí Ṣáàbù màá wá síbi mo ti fẹ́ gbowó omi mo lè lè páàkì ẹ̀sà Greek ó máa ń jìnnà síbi tí màá ti dúró gba báárà yẹn. La ilaha illallah Muhammadur Rasulullah. jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo ní mọ́tò. La ilaha illallah ẹ má bínú àwọn ọmọ tí yín kọ́ tí wọ́n wà nínú àwọn tí wọ́n ń tọrọ owó yìí. kò sáwọn níbi. kò sáwọn ọmọ yín kankan nù ẹ. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tí yín ń boná wà. mẹ́rin ni mo bí kò sí àwọn méjì ti kú. àwọn méjì ti kú. bẹ́ẹ̀ni. àwọn méjì tó kù ńkọ́. wọn sì ní Nàìjíríà. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. àwọn ọmọ méjì tí yín tó kù yẹn wọn ò sí ní Nàìjíríà. so àwọn ọmọ tẹ̀ ń kó jọ tí wọ́n ń tọrọ owó yẹn how come ṣé ẹ̀yin lè máa ń kọ́ wọn títì pé tó bá lè mọ ṣe nǹkan báyìí ó wà lórí ẹ o àbí báwo lẹ ṣe rí wọn kó jọ ẹ sọ̀rọ̀. ẹni tó bá ràn lọ́wọ́ wá tó rádùúgbò wọn mọ̀ pé iṣẹ́ tèmi náà ṣe nìyẹn ẹni tó bá ràn lọ́wọ́ wá kí n ràn wọ́n ní ọwọ́ ni mo máa ń sọ fún pé iṣẹ́ tèmi náà ṣe tó bá ti lè ṣe ọ̀nà rẹ̀ máa sì wọ́n á dẹ̀ wá. ṣé ẹni ẹ múlẹ̀ ẹ ní nǹkan tẹ́ fi ń bára yín múlẹ̀ láàrin ara yín ni. ẹ ṣe tí àbàjẹ́ pé ó yá bá ní gbólóhùn tá a jọ ń sọ láàrin ara wa àṣírí ti máa tú tipẹ́ lọ a máa ní nǹkan kan tá a máa ṣe láàrin ara wa tí wọn ò fi nílé rò níta. tí wọn ò fi nílé rò níta ó dà ṣé báwo lẹ ṣe wá nígbàgbọ́ nínú àwọn ọmọ tẹ́ ń kó kí lọ́wọ́ pé ó yá mi lọ ṣiṣẹ́ ìdí ó pa 10,000 ó wá deliver 5,000 ṣé báwo lẹ ṣe ń ṣe yẹn ẹ sọ̀rọ̀. ẹ ṣe kò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lórúkọ tó bá ṣe bẹ́ẹ̀ ó ti dalẹ̀ nìyẹn. ìtí òbí òbí. bẹ́ẹ̀ ni. ó dà gbogbo àwọn buy me búrẹ́dì àwọn owó skul mi ò pé àwọn bọ̀dá ẹ dákun mò ń lọ Ìkòròdú mò ń lọ ẹ dákun Ṣàgámù mò ń lọ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yín ni. àwọn ọmọọṣẹ́ mi ni. ṣé ẹ̀yin nìkan lẹ ń ṣe iṣẹ́ ìyàbẹ̀ ní kakọ́t ẹ sọ̀rọ̀. ní ọ̀dọ̀ mi nìkan ni mo jẹ́ ọ̀gá fáwọn bíi 12 yìí o bẹ́ẹ̀ tí àwọn mẹ́rin bẹ̀ tán tún máa ṣe bíi tiwa náà tó jẹ́ pé àtúnjọ́ máa pàdé tí wọ́n bá fẹ́ wá ta owó fún àbàbúrà olówó yẹn. àwọn olówó máa ń ra owó yìí lọ́wọ́ yín. àwọn bí àwọn àfáà náà rà babaláwo ń rà àwọn tá a dẹ̀ ń pè ní big man náà àná wà á rà lọ́wọ́ wọn. kí làwọn fi ń ṣe. bàbá mi mọ tí wọ́n fi ń ṣe bẹ̀ tí ó dàbí àti pé bóyá wọ́n fi ń ṣe àsìkò ní àjò ní bí orí gbígbé orí tútù àjò àwọn owó náà ní gbogbo rẹ̀. orí gbígbé orí tútù kò mọ̀ mówó tèmi wá. bẹ́ẹ̀ni. kí ló máa ṣẹlẹ̀ sáwọn tí wọ́n tẹ̀ ń gba owó yìí lọ́wọ́ wọn.
ẹlòmíín láì mọ́ rí tẹ́lẹ̀mí náà ṣiṣẹ́ iṣẹ́ tẹ kókò ní lálùyọ. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. wọ́n ti gbà á sìkì rẹ̀. tó lórí pé ó súnyàn lówó ó dà àwọn ọlọ́pàá jẹ́ kí n mọ̀ pé àwọn ń béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ sọ nínú àwọn tí ẹ̀ ń ta owó yìí fún ẹ̀rẹ́ nìkan kan sọ bóyá ẹ ti múlẹ̀ ṣùgbọ́n wọ́n jẹ́ kí n mọ̀ pé mẹ́sẹ̀gì kan wọlé sórí fóònù yín pẹ́ nìyẹn mọ̀ pé fóònù ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá ìyẹn Yusuf kínní kan bóyá Babátúndé tó ní ìgbà ó ní kóun wá ìlú ní kóun máa mú bọ̀ tálẹ́ nìyẹn. ìyẹn oníbàràǹdà ni òun náà máa ń rà mọ́ lọ́tún tà fún àwọn bàbá aláyé yẹn. so ẹ tún ní bàràǹdà nídìí iṣẹ́ yìí náà. bẹ́ẹ̀ni. so òun náà wọn á rà á wọn á lọ tún ta. ibo ló ń gbé báwo la ṣe lè mú wọn ti ń pe nọ́mbà ẹ kò lọ ṣùgbọ́n mo gbọ́wọ́ lọ́wọ́ àtẹ̀ ṣùgbọ́n ẹ sọ̀rọ̀ báwo la ṣe lè mú. gbogbo ẹ wà lọ́wọ́ Ọlọ́run torí pé mi mọ́lẹ̀ ó kàn máa mọ́ bá mi ní ibi tí mo wọ́n páàkì mọ́tò sí. níbo ló ti rí nọ́mbà yín gbà tẹ́lẹ̀ mọ́lẹ̀ ẹ sọ̀rọ̀. ẹ jọ mi mọ bó ṣe gẹ́ẹ̀tì nọ́mbà mi àmọ́ wọ́n mọ̀ pè mí èmi náà tún mọ fáwọn mí nọ́mbà tí wọ́n mọ̀ rà lọ́wọ́ mi ní ìmọ̀lé wọn sà. mo mọ̀ pé nígbà tí ọwọ́ òfin bá tẹ̀ yín dáadáa ẹ̀ jẹ́wọ́ ọmọdún mélòó lẹ pé ayé. 51. 51 years. ó dà ẹ̀dá tẹ̀síwájú nínú àwọn ìwádìí wa.